بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí Ọlọ́run látara gbogbo tí Ọlọ́run bá dá, mo sì kí gbogbo wa ní gbogbo ayé tí a bá wà pé a kú dédé àsìkò tí Ọlọ́run bá ní kí fídíò yìí kó máa kàn yín lára. Ọlọ́run bá yóò wọlá bí sí ń jẹ́ òun. Ọwọ́ tí ẹ̀ ń fi bá wa fi tẹ like, tẹ́ ń fi bá wa fi tẹ share, tẹ́ ń fi make comment, Ọlọ́run bá kò ní bà ọwọ́ náà jẹ́. Àníyàn ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run bá yóò san wa ní ẹ̀san gẹ́gẹ́ bí àníyàn wa bó bá ti ṣe rí. Mo kọ́ àwọn ẹ̀kọ́ kéékèèké kan lórí ìrìn àjò yìí débi pé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè mí, tí wọ́n sì ń fún wa ní àwọn àrọwà lórí bí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ bó ṣe ń lọ. Ó ń jẹ́ ìbànújẹ́ ọkàn púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a bá jẹ́ ògidì ọmọ Ògbómọ̀ṣọ́ láti pé ká pé ǹjẹ́ at this time pẹ̀lú bí development ṣe ń bá gbogbo àwọn àgbáyé àti gbogbo àwọn ìgbèríko káàkiri, ó ṣe wá jẹ́ pé ṣe pé lérò àsìkò yìí tọ́lọ́run bá ṣe olúwa ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí ọba aládé. Ó wá ṣe wá jẹ́ pé ṣerú àsìkò yìí lọ ẹ̀ka máa fi irú gbọ́nmi sí omi òtó tó lè dá omi àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ tó lè dàrú. Ṣe pé irú àsìkò yìí lọ ẹ̀ka máa bárù rẹ̀ pàdé. Àwọn ṣe ní láàánú púpọ̀ jù. Gbogbo àwọn tó jẹ́ bí àwọn ọmọ àlè tí wọ́n ń dààmú wa nílùú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run yóò wọlá bí ó ṣe jẹ́ òun. Gbogbo ibi tọ́lọ́run bá máa fi ààyè irú àwọn èèyàn bẹ́ẹ̀ sí, Ọlọ́run yóò bá wa fi wọ́n sí àwọn ààyè tí ó bá wà tó bá yẹ wọ́n. Ọlá bí ó ṣe jẹ́ òun. Mo rí kinní kan. Ìgbà tí mo rí kinní yẹn mo ti rí láti nǹkan bí ọjọ́ méjì mẹ́ta, but kinní yẹn tún padà tún dá mi láàmú. Ó trigger mi gidi gan, tún bà mí nínú jẹ́ gidi gan. Èmi personally, ó bà mí nínú jẹ́ gidi gan. Nítorí bá wo kálukú kó sọ, you can take it to be emotionally. Bí ó ṣe máa sọ̀rọ̀ emotionally nìyẹn. If I'm going to be emotional for my fatherland, I think I should be. But I know I'm not just doing it like this. I'm doing it from deep depth of my heart. Láti inú ọkàn mi ló gbé ti wá nípa wípé Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ wà ní ààyè dáadáa. Ní tí mo fẹ́ kí ẹ jẹ́ ká lọ rí mọ̀ ni pé àwọn kan náà ṣiṣẹ́ Ògbómọ̀ṣọ́ tán bá débi tó gbé ti dé yìí. Kí ni nǹkan tá kọ́lẹ̀ nínú ìtàn? À ń rí díẹ̀ sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwa yìí tá bá lọ, kí ni nǹkan tá fẹ́ fi sílẹ̀ nínú ìtàn tó pé àwọn ayé wọn máa dé bá. So everybody is working on the history of his or her own life tó yẹ pé tí àwọn ayé tí wọ́n máa padà máa dé bá ni à ń rí. Mo fẹ́ fà jáde ni pé mo rí kinní kan, kinní yẹn shock mi gidi gan. Mo rí pé gbogbo alẹ́ láti rí. Fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí ó bá mọ interpretation kinní kan tó ń sẹ́ndì yẹn, òun ni wípé wọ́n fi hàn wá wípé 1000 city tó wà ní Africa, àbí tó jẹ́ pé in the world, àbí tó bá tètè pé in Nigeria, àti lè pé in Nigeria torí city mi ló wà Nigeria, but even let's say in the world and let's just say in Africa, àbí ká sọ pé West Africa, wherever tó bá ní wọ́n place gbogbo rẹ̀ sí, mo kàn mọ̀ pín káàkiri ni, but that is what it takes. No 1000 city yìí, ẹ ti rí 990 something nínú rẹ̀. Níbo l'Ògbómọ̀ṣọ́ wà níbẹ̀? Ibo ni wọ́n fi Ògbómọ̀ṣọ́ sí? Ṣé Ògbómọ̀ṣọ́ wà ní 900 ni? Àbí 920? And tó bá jẹ́ pé lágbàáyé ni tá bá fẹ́ sọ̀rọ̀ àwọn Yorùbá, ògbón bá kílẹ̀ lérò pé Ògbómọ̀ṣọ́ lè wà lágbàáyé. Ọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀nà bá kílẹ̀ lérò pé Ògbómọ̀ṣọ́ lè wà tó pé in terms of city are very far backward. In terms of ni táwọn olóṣèlú kan sọ fún wa pé olùṣẹ́ olórí burúkú rẹ̀ ńgbà kan Ògbómọ̀ṣọ́ is a mega city. Wọ́n sọ̀rọ̀ pé Ògbómọ̀ṣọ́ lè rọ́lọ̀, Ògbómọ̀ṣọ́ is a mega city. Where are those days
tán fi ń pe bàbá Akíntọ́lá ní bàbá lámilámi. Sómi t'Akíntọ́lá ṣe ń gbà náà sómi inú ilé rẹ̀ ni. Mélòó l'Akíntọ́lá fẹ́ mu nínú omi? Ṣé history ò mọ tell nípa rẹ̀? Ó tún wá dé lẹ́nu ọjọ́ mẹ́ta nípa pé àwọn development kábíyèsí dé. Ó bẹ̀rẹ̀ sí máa sáré development fún wa. Wọ́n tún délẹ̀ nígbà tán débi kínú omi yẹn. Àwọn kan tún lọ rí tú gbogbo wáyà náà omi yẹn. Wọ́n tún lọ rí tú kalẹ̀. Bí kómi yẹn kọ́ máa flow. Bí ká má padà rí omi yẹn. Wọn ò jálè rẹ o. Kì í pé wọ́n jí. Gbogbo nǹkan tó fẹ́ lò fún kíní ẹ̀ náà bá ń lẹ̀. Kò sí kankan tó sọnù nínú ẹ̀. The big question pọ̀ wọ́n ń béèrè níbi bẹ́ẹ̀. Kí ló dé tá a fi wá já bàṣẹ jẹ́? Ògbómọ̀ṣọ́ ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Why tọrọ Yunusa fi wá dá gbogbo nonsense tó wà ń lẹ̀? Ṣé àwọn ọmọ àlè lájọ ṣe pẹ́lẹ́tẹ́lẹ̀ tí a jọ wà láàrin ara tá a kan kóra wá kiri tá à ń pè wọ́n lọ́mọ ọkọ? Ògbómọ̀ṣọ́ ò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. This is my first time máa kọ́kọ́ dákọ̀ bàbá yìí lórí program mi Megida. He's a Christian. Ẹ lọ rí wo iye àwọn tó rán lọ sí Mẹ́kà. Ẹ wo iye mùsùlùmí tó ra mọ́tò fún. Ẹ sì wo iye mùsùlùmí tó ra ètò fún ní ilẹ̀ tí wọ́n fi kọ́ mọ́sálásí náà tó fi kọ́lé kéwú láì pariwo. He has never for one day mentioned it. Tí wọ́n lọ sí Mẹ́kà every year. He's a Christian. Ẹ̀yin mùsùlùmí èyí tẹ́ ẹ ṣe lẹ jókòó tì lẹ́ni tó Ògbómọ̀ṣọ́ bá kú lórí nǹkan tẹ́ ẹ ná kalẹ̀. Táwọn tí wọ́n gbà tí wọ́n mọ̀ tí wọ́n nǹkan tí wọ́n gbà. Mélòó náà àwọn tẹ́ ẹ rán lọ sí Mẹ́kà wọn tán ti Mẹ́kà dé tán di liability kalẹ̀. Kí láǹfààní Mẹ́kà tẹ́ ẹ rán àwọn èèyàn lọ tí wọ́n dé tán di liability tó yẹ pé àwọn gan nínú ilé wọn ń orí nǹkan tí wọ́n jẹ. Wọ́n dá àwọn tó ń lọ rí jókòó sí mọ́sálásí tó ń jókòó pẹ̀lú ìjọsìn assalamu alaikum ẹ káàbọ̀ ẹ̀yin ará òkè ọ̀yà ẹ̀ tún ti dénú kílẹ̀ sábà wa mú bọ̀. Instead of you to empower them, instead tẹ́ fi gbé wọn kúrò nínú ìṣẹ́, tẹ́ fi fún wọn ní jíjẹ múmu táwọn ọmọ wọn mọ̀ dé bá àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n ti débi kankan, àwọn olókùtà ń sáré kálẹ̀ káàkiri tí wọ́n lọ mọ bá wọn ta ẹ̀kọ́ tí wọ́n lọ mọ bá ta nǹkan kálẹ̀ káàkiri inú rẹ̀ ló tún sáré mọ jókòó tí obìnrin nínú ilé tílẹ̀ bá tún sú wọ́n tún kì mọ́lẹ̀ obìnrin ó tún ṣe jàgánjàgánjàgánjàgán láàárọ̀ kùtùkùtù bó ṣe ń ro bí ṣe rolé àwọn ọmọ ní wọ́n kiri lọ wọn ò rí kankan ṣe aláàjì o àwa náà ní ẹ aláàjì o wọ́n mọ̀ fẹ́ yóò ṣì kálẹ̀ káàkiri tó bá tó dé dálẹ̀ obìnrin tó ṣe gbogbo wàhálà kalẹ̀ wọ́n tún padà tó bò mọ́lẹ̀ wọ́n tún mọ tí ọba tó ṣe gan wọ́n tún lè máa lù ú. Is that the real orientation we are supposed to have been at this time bí ilé ayé ti ṣe rí? Bí ṣe rú nǹkan tó yẹ ká máa báyé nìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. We are the empowerment. Tẹ́ bá gbẹ́ lómi tó bá lóun bá fẹ́ ṣe empowerment kalẹ̀ tẹ́ bá gbé wọn kalẹ̀ pé kọ́ máa ṣe empowerment kalẹ̀ wọ́n lórí mọ́ gbé empowerment gbé lórí mọ́ fún káfíńtà ní mẹ́ṣíìnì wọ́n sọ pé gbàṣẹ owó ẹ̀ wọ́n ò lè ṣe ntọ́ ọkọ yẹn graphic tó ọkọ yẹn láti pé kọ́ máa fi design ẹ gbà kó lọ́wọ́ rẹ̀ ẹ gbé profession míì ní lọ́wọ́ tí ọmọ ẹsẹ̀ lòun náà bá gbọ́kadà wí òun náà ti dọ́lọ́kadà nígbà tó bá di nǹkan bí ọ̀sẹ̀ méjì ọ̀kadà ọba lamọ́lẹ̀ tàbí kọ́ lọ́ọ̀rí fi kún nǹkan ní ọba dá lẹ́sẹ̀ ní ọba dọ́lọ́kadà jókòó sílé èyí sọ́wọ́ rẹ̀ tọ́kọ́ òun jẹ́ kó jókòó ṣe. Kí ló mú ìtẹ́fẹ́ ẹ̀mpáwé yẹn tẹ́ fi lè sọ pé iṣẹ́ eléyìí ọ̀dà bẹ́ẹ̀ ni pé tó níìdì ní pé irinṣẹ́ báyìí lónìí ẹ̀jẹ̀ kí n bá fi kún. Ẹ make surveillance kalẹ̀ kẹ́ lókè lórí ewu nǹkan ẹ̀pin láwọn surveillance sọ̀mọ̀ bọ̀ ẹ̀ mọ̀ survey kalẹ̀ tí wọ́n bá ń survey gbogbo àwọn ibi táwọn tẹ́ fẹ́ empower ẹ̀ tó bá ní tó ń ṣe tẹ́ lọ tí mẹ́ṣíìnì rẹ̀ ọ̀dà lónìí yóò gbé kọ́rùn ọ̀la yóò gbé kọ́rùn kí ló dé àní mẹ́ṣíìnì ń da láàmú ẹgbẹ́ mẹ́ṣíìnì tuntun fún ẹ tún fún lówó òwú àtúwó epo ẹni tó wà ládùúgbò tí wọ́n fún níná ẹ fún ní sólà kó fi ṣiṣẹ́ rẹ̀ kí láǹfààní gbogbo nǹkan tó ń sọ pé wọ́n gbé fáwọn èèyàn kalẹ̀ tí wọ́n jẹ́ pé liability náà jẹ́ fún wọn. Mo ní mẹ́ṣíìnì kan tí mo ń gùn lọ́wọ́ tẹ́lẹ̀ kí n mọ̀ ọ̀gùn kálẹ̀ káàkiri àmì torí pé kálẹ̀ bá empowerment ní name of empowerment ẹ tí náà rí gbé mẹ́ṣíìnì almost 2 million naira fún mi kí ló tẹ̀ fi lè fún mi 2 million kẹ́ fún mi lórí iṣẹ́ mi tó yẹ tẹ̀mọ̀ mímọ̀ láti pé kí n tẹra mọ́ṣẹ́ mi yẹn màá wá mú mẹ́ṣíìnì tòun tó wà tẹ́lẹ̀ màá pé kọ̀ mọ́ ṣe mọ́ màá wá tà ẹlẹ́dàá mẹ́ṣíìnì tí mo tà yẹn sí yóò wá dé kí mẹ́ṣíìnì tí mo ṣẹ̀gbà yóò wá dé kẹ́mi rè ogun ẹlẹ́dàá mẹ́ṣíìnì yẹn mọ̀ pé kálukú ló lẹ́lẹ́dàá rẹ̀ ẹlẹ́dàá mẹ́ṣíìnì tí ń gbé mi kálẹ̀ káàkiri tí mo fi ń lọ bí tí mo fi ń fúyàwó jíjẹ múmu tí mo fi ń fèsì iṣẹ́ mi ẹlẹ́dàá irú mẹ́ṣíìnì yóò wá dé kí mẹ́ṣíìnì tuntun yóò wá dé kẹ́mi rẹ̀ kógùn ìwọ́ tà mí dànù yóò lọ rí mọ́ wúlò ń bò mí ó sì padà tó mọ rí nídìí òun nítọ̀hún ọ̀pọ̀lọpọ̀ la empower nínú Ògbómọ̀ṣọ́ wrongly
ẹ kàn mọ́ gbọ́gbọ́n empower ká mọ́ ṣe kí ní ẹ̀ politically kalẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ní empower wrongly ẹ padà kẹ́ lọ́ọ̀rì ṣe sọ́ ẹ lọ́ọ̀rì wo ọ̀pọ̀lọpọ̀ wọn tí Adéṣeun ó ṣe empowerment nínú àwọn empowerment tó ṣe nínú rẹ̀ lọ́wọ́ àpẹ̀lú àwọn tó kún wọn fún wọn ní dryer pé ká máa fi ṣe kí ní irun wọn ẹ béèrè pé àwọn ní dryer ẹ mélòó lóko mọ̀ sọ nísìn dryer kan fi ń ṣe irun fáwọn obìnrin ẹ béèrè pé àwọn tó fún lọ́kadà ẹ mélòó lóko nínú ìgboro nísìn àbí kẹ́ tó wá béèrè lọ́wọ́ wọn páwọn tó fún ní ẹ̀rọ ata pé ká máa lọ́ta ṣé wọn ta lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ta orí lọ́tọ̀ wọ́n ta ọrùn lọ́tọ̀ wọ́n ta ẹ́ńjìnì wọ́n ta fáwọn àwọn ní jẹnẹrétọ̀ káwọn ilé nǹkan fi change jẹnẹrétọ̀ lé wọn tó ṣiṣẹ́ dáadáa tẹ́ bá fẹ́ nínú nǹkan báyẹn bá fẹ́ máa wáyé nílùú Ògbómọ̀ṣọ́ ẹ máa wá àwọn tó bá ní ọpọlọ they have the brain láti advise you pé do this for the development of the town and for the development of humanity sense wo lọ́wọ́ àpẹẹrẹ tó ti ní mọ́tò méjì tẹ́tún fún lẹ́yọ̀ kankun meaning what is that empowerment? ṣé gbogbo gbà lọ́dọ̀ wa lámọ̀ misplace nǹkan àwọn nǹkan tó yẹ ká máa adjust fún òyìnbó gan fúnra rẹ̀ tó yẹ kó òyìnbó tó mo fẹ́ bẹ́ẹ̀ lọ pé tó bá ní physics ní ìsẹ̀ bí mi léèrè pé táwọn bá ń sọ̀rọ̀ physics ní ìsẹ̀ kí ni nǹkan tó kan p nínú physics àmọ́ nǹkan tó gbélé wa lọ́wọ́ ní ìsẹ̀ ó ti nana ká gbé ká máa lò bẹ́ẹ̀ lọ́mọ ní 2 àmọ́ gbà wọ́n gbélé wa lọ́wọ́ ní TWO àwọn náà ti gbà ní 2 ṣé bí tó wù wọ́n tẹ́ gbélé wa lọ́wọ́ ni sọkọ̀ wá sí àìdíà kankan fún wa ẹ lọ rí wọn òwò kan lóko mi tí ń ṣe kíní kan lórí science Yorùbá science yóò mọ sọ pé ẹ jẹ́ orúkọ la fẹ́ wá fún kíní òyìnbó ní pé báyìí ẹ jẹ́ káwọn orúkọ wá fún we are not thinking on how we are going to develop our people bá ṣe mọ enslave wọn gbogbo ìgbà ní pé ẹni tẹ́ bá fún tó bá lamọ ṣe mọ́lẹ̀ lórí tó bá tó dọdún tí ń bọ̀ ní ìsìn tó ń bọ̀ wá gbà mí mélòó ló ní mẹ́ṣíìnì ẹ̀rọ tó tún lè padà control rẹ̀ sún ṣí ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni nígbà tí ọba lè ra epo pẹ̀lú bí Nàìjíríà ti ṣe wà ní síkò ní padà wá tà síkò ní padà sí square one. It is truth and nothing but the truth. ẹ wá àwọn tó bá jẹ́ pé nǹkan tí wọ́n bá mọ̀ ṣe kí ni nǹkan tó mọ̀ ṣe pé ẹ jẹ́ ká kún ilé lọ́wọ́ pé nǹkan tó mọ̀ ṣe láti pé kọ́lọ́n kọ́ ọ̀rọ̀ tún gòkè lórí nǹkan tó mọ̀ ṣe yẹn that is empowerment. gbogbo bí táwọn sọ fáwọn èèyàn wa ká máa ṣe nìyẹn ẹ jẹ́ ká sọ pé Megida ti rán àwọn èèyàn lọ sí Mẹ́kà tí I didn't see it doing it wrongly ṣé nǹkan tẹ́yìn mùsùlùmí fẹ́ ni ẹ wá lọ sí Mẹ́kà he has been doing that without noise anywhere ẹ̀yin ṣe ti yẹn dá wàhálà lẹ́ káàkiri nínú ìgboro torí bá lọ Mẹ́kà ló fi fọ́lù Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí n tẹ̀lé bàbá yìí torí pé orúkọ mi lè lọ fún Mẹ́kà ló ti ń lọ yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ṣe wàhálà láti dàlú Ògbómọ̀ṣọ́ rú nìsín orúkọ yóò jáde nínú àtọ́fẹ́ lọ sí Mẹ́kà ẹ tún kọ́ńtínú láti máa dàrú ní ẹ tún sáré pé tó fẹ́ máa dàrú kó tó tún di Mẹ́kà míì tí ń bọ̀ wípé torí pé kán lè bá a pè yín tàbí in the next 2 months kán pè yín kan sọ pé kẹ́ wá lọ sí umura. That is it. Interview dàmú ìlú nìyẹn ìlú òlu lẹ sí ń lọ ìlú òlu ní Mẹ́kà wọn kàn pa fún yín tọba lágbára ni Usman Dan Fodio ọ̀tọ́ pé dáhùn táwọn lé kálẹ̀ káàkiri pé òun ló gbé Islam wọ̀lú láti Sudan láti kiri tó fi jáde láyé kò ṣiṣẹ́ hajj ìyẹn ń kọ́ àwọn tíra tó ṣe lórí hajj wọn mẹ́ tá a gba ẹ̀sìn tá a gba nígbàkúgbà tá a gba lódì táwọn ọmọ táwọn ṣe tẹ́ wọ́n fi blackmail Islam kalẹ̀ kálukú pẹ̀lú bó ṣe gbá tiẹ̀ àwọn Haúsá náà gbá tí wọ́n pẹ̀lú àlùmọ́tìrì ẹ̀yin lẹ gbá tí pẹ̀lú orúkọ ìmọ̀ líle lẹ́fífí dẹ́rù bá àwọn èèyàn láti pé ìmọ̀ yìí lé ó tó sí lé torí pé ilẹ̀ gbà nígbà ìmọ̀ lé ẹgbà nígbà ìmọ̀ tó lé ní wọ́n sì sọ pé ìmọ̀ Málì ni torí pé tó fún wa níbí lọ́dọ̀ Yorùbá láti Málì ni torí pé kọ́kà wọn mọ̀ bàbá jẹ́ wọn ní wọn torí pé wọ́n ń pè pé ìmọ̀ Málì ni ìmọ̀ lé ṣé ọjọ́ mọ́ lé Málì sọjọ́ mọ́ lé tán fi pè ní ìmọ̀ lé àwa Yorùbá iná ni afẹ́ mọ́ gbọ́njú ọlọ́rọ̀ gan lọ nípa gbé nǹkan kalẹ̀ wọ́n sọ fún pé wọ́n gbájú yìí lọ irú ẹ̀ ní dáwọn náà ológun mọ̀ sọ yìí
see people like ilé Ayilara ṣe é kó mo sọ kí nìkan fún yín pé mo ní Ayilara mo ní mo ń bọ̀ wá ẹ wọ ilé bí irú ilé Ayilara pẹ̀lú ìyà tí ń tọrọ ilé Ayilara kó bá ìlú Ògbómọ̀ṣọ́ débi tá a bá dé níbi tá a bá dé yìí ọwọ́ adé pé ní ìsìn táwọn aṣọ pé Ayilara you need to do this or you need to do this ní wọ́n sẹ́yìn sọ pé àwọn tí ṣe meeting pẹ̀lú àwọn kan tó wà ní diaspora ẹ̀yin mọ̀ pẹ̀lú àwọn èèyàn ní diaspora láti lọ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kan jáde káwọn mọ̀ struggle ní Nàìjíríà àwọn ilé òun lẹ sọ pé ní diaspora tẹ́ pé fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn tó wà ní diaspora kẹ́ tó mọ àwọn state tó bá kẹ́ take sáwọn tó wà ní diaspora ò lè wá síbi kan mọ̀ tí àwọn náà mọ̀lé bọ́ sí ti wà mọ̀lé ṣé wọn ò lè sọ ọ̀rọ̀ kí gba gbogbo báyìí kó mọ gbọ́rọ̀ wọn ẹ tiẹ̀ wá fẹ́ jẹ́ kó jẹ́ pé orin tẹ́yàn bá fẹ́ ṣe gan kó sùn yàn ṣe èyí tẹ́yàn ṣe yẹn ṣe torí ìlú ni kí ṣe torí títí yín ẹ ò lọ́rọ̀ tó dá lẹ́nu ṣe àwa náà mọ àwa tàbá léyìn nídà èmi náà ti ní bí ní direct mo ní dá nínú family mi direct mo tún ní nínú àwọn in-laws mi ní diaspora ká pé tí mo bá fẹ́ ṣe kí n kó dìde lórí bódìgbà tó bá lọ rí báwọn nǹkan tó bá wà nínú diaspora wáyé tí lóògùn ọ̀sán ń dàrú lọ tẹ́ bá fẹ́ gbowó pé ẹ fẹ́ lọ bí ẹ fẹ́ lọ kọ́ọ̀tù ẹ ṣe sọ pé ẹ fẹ́ lọ rí gbowó lọ́dọ̀ àwọn tó wà ní diaspora láti mọ fi rọ́ọ̀nù nǹkan tẹ́ fẹ́ mọ rọ́ọ̀nù it's wrong ntẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó má ti wá sọ fún yà á ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà ntẹ́ sọ fún yà á ti gbọ́ kódà we are on it ẹ wá jẹ́ ká mọ̀ sẹ́yìn ṣiṣẹ́ pẹ̀lú àwọn kìnìún ní àbíbò ni everybody is just seeing Ògbómọ̀ṣọ́ as fools tí wọ́n mọ nǹkan tí wọ́n ṣe tẹ́lẹ̀ ìbá ti sọmọ ilé Ayilara ni the good thing about it is that àmàna ọkọ̀ rẹ̀ ti jẹ́ agitator ni mí activist ni mí not from now wọ́n gbé fọ́tò mi kan jáde níbi tó ń gbé fi bú mi tó ń gbé ní mo parí hálù àtànjọ́ náà ni mo jáde nínú ilé nígbà mo jáde nínú ilé báyìí wọ́n ṣe gbé kámẹ́rà sí mi ojú ni ẹ̀ mo fẹ́ lọ rí gbé mọ́tò mi lọ́dọ̀ mechanic wọ́n bá gbé kámẹ́rà sí mi náà Alhaji we been looking for you kini kankan how do you see about something about Tinubu mo ní I'm dancing I'm singing I'm celebrating because I told you ẹ kọ́ ẹ gbọ́ ẹ sì ní tójú yóò rí sí kò mọ́ rí that is what the video is all about. People are still looking for that video to show it to people in the whole world because somebody said or something that we are going to suffer and what he said has come to pass. Does it not come to pass? Are we not seeing it? Shall we? That's what I'm saying. You can't use anything to blackmail me. Tabadake tori ìlú wa àfẹ́ ṣe kíní torí pọ́jẹ́ ìlú wa àwa dákẹ́ torí bá ti fún yín opportunity kẹsàrí arrest wa gbúrú torí pé wọ́n mú mi run away lẹ́nu iṣẹ́ ni gbìlìgbìlì kò sí petition kò sí nǹkan kan nothing to my lawyer nothing to anything tó yẹ pé dọ̀là ní ìsinmi máa fẹ́ gbé kéèsì yẹn jáde kó kí n gbé dídé anyhow I have the videos of how I was being arrested just like a criminal láti frighten mi pé kí n mọ́ sọ̀rọ̀ nípa ìlú Ògbó lórí ọ̀rọ̀ ilé Ayilara gbà sọ pé wọ́n rẹ̀ ilé Ayilara jẹ ní sẹ́mi ilé Ayilara náà lọ́wọ́ jáde ní ìsìnkú àwọn fẹ́ ṣe meeting ní àwọn kan tó wà ní diaspora tí bá wọn sọ̀rọ̀ lórí diaspora ẹ jẹ́ mọ́ wulẹ̀ kúrò tẹ̀ don't fake your lives torí báwọn tó bá fẹ́ ṣàánú yín kí wọ́n lè bá ṣàánú yín kẹ́ mọ́ fi dá problem torí problem tó ti wà nílùú Ògbómọ̀ṣọ́ ní ó ti ẹ ti fọ̀rọ̀ yìí dá problem gidi kalẹ̀ sínú ẹ̀yìn o àti ilé òkè odò ilé ìmọ̀ọ́mù òkè odò ilé méjèèjì yẹn you are a problem to us in the land. Ṣé ẹ kí ni máa ní nígbà tẹ́ ń kí mi tẹ́lẹ̀ kí ló fi dà kí lọ́rọ̀ lè yín nígbà tẹ́ ń kí mi tẹ́lẹ̀ kí ló fi dà àwọn ọmọ ọlọ́mọ wà lórí social media lórí Facebook tí wọ́n sọ̀rọ̀ nípa ilé Ayilara gbogbo wọn pátápátá ni wọ́n ti shut down account wọn how nígbà tán bá ń sọ̀rọ̀ ẹ̀yin tí wọ́n ń sọ̀rọ̀ nípa yín gan fúnra ara yín ẹ ò ready láti lọ rè defend àwọn tó ń sọ̀rọ̀ nípa yín ò ṣetán láti lọ sórí Facebook láti like make comment anything láti fi support ẹni tí ń sọ̀rọ̀ nípa yín gbogbo wọn náà sọ péjì wọn kalẹ̀ tí ẹ ṣe gbogbo ẹ̀yin lẹ́ sponsor rẹ̀ tí wọ́n ti wá suggest fún ibò ẹ̀kẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ wọn pé mú àti ṣe meeting tán à ń discuss pẹ̀lú àwọn èèyàn wa tó wà ní diaspora àwọn tó wà ní diaspora kó gbọmọ̀ sọ̀kọ́ ọmọ gbóná lọ is that what you mean is that exactly what you mean irú ẹ̀gbin kágbé wọlé fi ń lò wáyé all sorts of nonsense slap on the face ẹ̀sùn náà àwọn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ń bú wa wọ́n ń búlì wa wọ́n ń yẹ̀yẹ́ wa wọ́n ṣe everything fọlọ́pàá ju àti wa mọ́lẹ́ṣẹ́ gbogbo ẹ̀ you don't even pick
pity the people ẹ jẹ́ pity àwọn aráàlú ẹ pity gbogbo olú àwọn ìdílé kìdílé tí ọ̀rọ̀ nínú yín tó ti fi dàrú láàrin àwọn èèyàn àwọn tó tún lè fún yín nímọ̀ràn ẹ tó sọ wọ́n dọ̀tá torí pé wọ́n ti sọ fún yín pé wọ́n fẹ́ kẹ́ lọ sí court. Is it a crime for you to go to the court láti pé kẹ́ defend the paternity yín ni pẹ̀lú Yunusa? Why is it that Yunusa tó fi gbé mi lọ sí court? Throughout my video almost 900 video ní ìsìn mo ṣe gbogbo rẹ̀ 99.55% video tí mo ṣe lórí Yunusa ni let him take me to court because you know I'm going to challenge him. I'm really seriously going to challenge ma to challenge àwọn tó sponsor rẹ̀ because ó fẹ́ ó kọ̀ tó bá gbé mi lọ sí court gbogbo wọn ni màá kó wọlé màá wá rí bí wọ́n ṣe escape. Àwọn sọ fún pé láti pé kẹ́ fún bàbá yìí ní ọkàn láyà kẹ́ fi láyà balẹ̀ kó lè bá a rí bí sin ìlú. Ẹ̀yin náà dìde kẹ́ lọ lè sọ̀rọ̀ lórí paternity yìí bí Yunusa yìí o kí sọmọ inú ilé wa that is all. Ẹ tún lè dáwọ́ eléyìí àwọn tó wà ní diaspora ò lè bá yín dáwọ́ eléyìí láti pé kẹ́ ṣe kínní àtúnwá jáde fún yín àtúnwá àwọn èèyàn tán pé wọ́n ń pariwo pé ẹ kẹ́ ṣe kínní ẹ̀ kẹ́ tó bá tẹ̀ jẹ́ pé appeal fund lẹ́ẹ̀bà ṣe kẹ́gbẹ́ ẹ̀yin náà you feeling too big àjọyẹ̀ tí wọ́n fún appeal fund lọ àwọn náà láwọn èèyàn ní diaspora then why are you not defending your house? Àtúnwá lajúlẹ̀ ní tí ò ṣẹlẹ̀ rí ní sí Ògbómọ̀ṣọ́ wọ́n tún ẹsẹ̀ pé látòrí yín wọ́n tún ẹsẹ̀ tún wá lọ rí gbé ọmọ ẹni tẹ́ ẹ̀mọ̀ pé kì í sọmọ inú ilé yín lọ wọ́n tún wá lọ rí make history láti pé kónítọ̀ ọkọ lọ rí jẹ́ ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ tó kírun jímọ̀ fún wa in the near future àwọn ọmọ yín ìyá rẹ̀ ọ̀jẹ̀ torí pé lẹ́yìn náà wọ́n lọ rí kọ́lẹ̀ jáde ní oṣù date tó ṣe kí nìyẹn tí kò sẹ́ni kankan tó challenge ẹ̀ pé I was once the chief imam of Ògbómọ̀ṣọ́ land ẹ̀yin ọmọ mi mo ti ṣe ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ rí Ọlọ́run wá gbé very stubborn guy jáde ní wọn tí wọ́n jẹ́ pé òun náà mọ̀ jẹ́ bí scammer bí irú ti Yunusa wọ́n mọ̀ sọ pé àbájọ wọ́n rẹwà jẹ ni tí ìbá ṣe bẹ́ẹ̀ èyí bàbá wa ṣe ìmáàmù lójú ayé wọn gbà tó fi ṣe ìmáàmù ta lọ sọ̀rọ̀ mẹ́ẹ̀ nobody challenge it. Is that what you are laying down for the coming future wípé kí Ògbómọ̀ṣọ́ mọ̀ wà nínú problem for life even if you are not there again? History wo lẹ fẹ́ keep down fáwọn èèyàn yín? Ọlọ́run fún wa jura wa lọ. I'm not saying people should not take my glory pé mo fẹ́ gbé glory tí ẹ lè gba glory mi ni you can't. Ẹ wá bá mi ẹ fẹ́ kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ bí kíní lọ nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n rẹ́ Ògbómọ̀ṣọ́ jẹ́ wọ́n ṣe kíní wọ́n ṣe you are going to the court wọ́n lọ sí court tán wọ́n pe kábíyèsí lẹ́jọ́ kí ni proof ta ní láti fi ṣe ẹni kí n fún yín lẹ́tà tí mo fi kọ ẹ kọ lẹ́tà sí mi èmi ni mo sọ fún yín ẹ lè fẹ́ pick nǹkan nínú àwọn iṣẹ́ ọwọ́ mi tí mo ṣe ẹ fẹ́ pick ẹ láti present ẹ ní court mo ní tẹ bá fẹ́ pick ẹ láti pé you can't do it because of copyright kámọ́ lórí mú yín lórí rẹ̀ tẹ́ ń bá ń ṣe lórí ibẹ̀ táwọn tó ń bá sọ fún yín pé ẹ lọ rí copyright kí ni ẹ ò ní lè defend ẹ báwo lẹ ṣe ṣe mo ní lẹ́tà tẹ́ kọ ní bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà ni mo draft bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà fún yín mo draft reply ti tèmi náà fún yín tẹ́ bá ti ṣe tán signature mi ni ẹ append ẹ fi sórí kíní yẹn pé mo fún yín this cannot make it cannot make the court to it cannot make the case to fail but it will make you people to fail. Ọwọ́ adọ́dọ̀ yìí tán the copy of what you have written I did not see it instead of me seeing it mo pé nǹkan báyìí la fẹ́ di okay báwo ṣe rí bó ṣe rí ni àwọn iye fídíò tó fẹ́ gba iye irú fídíò tẹ gbà ní irun tẹ lórí channel mi I have a letter ẹ pẹ́ forward the letter ẹ̀ sí mi mo start kí ni yẹn nínú WhatsApp mi I can send it to anybody that deem me ma send ẹ̀ sí ọjọ́ tẹ́ kẹ́ fún mi ní letter yẹn tí mo wá lọ sí court wọ́n wá dáwọ́ jọ lù mí àtàwọn ọmọ inú ilé Ayilara ẹ wá wò mí yánná báyìí bẹ́ẹ̀ ni pẹ́yìn kọ́ lẹ́rán mi níṣẹ́ that I'm supposed to be one of the witnesses in the court because tí mo bá fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ nínú àwọn tán sọ pé àwọn nìkan tán lọ sí court yẹn àwọn náà padà gbé ẹnu sí mic for how long are we going to continue this? If truly la bá fẹ́ àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ àfi kílẹ̀ Ayilara kó lọ sí court ká má join ní kéèsì kábíyèsí wọn àwọn gan fúnra wọn gbọ́dọ̀ gbé personal case tí wọ́n fúnra wọn pé àwọn pé Yunusa lẹ́jọ́ lórí paternity torí gbogbo ẹni tí ó bá rí ìwé court yẹn bó ti ṣe rí ẹ
pè mí máa dín mi lórí máa sẹ́ndì ẹ̀sìn kẹrí kọ́pì yẹn kò síbi tí ilé Ayilara gbé ti pẹjọ́ àwọn tó pẹjọ́ gan orúkọ àwọn ọmọ ilé Ayilara tó wà nínú àwọn tó pẹjọ́ against kábíyèsí wọ́n rà wọ́n ní orúkọ ọmọ ilé Ayilara náà wọ́n jẹ́ then what are we saying? So tí Yunusa bá sọ pé ẹ̀ ń tàn wá lọ́wọ́ ni are we joking? Are we playing? Sangba football ni? Are we really gambling? Èyí jẹ́ yóò jẹ́. Ayilara must tẹ́ bá fẹ́ freedom fún Ògbómọ̀ṣọ́. Ayilara must go to court. Not joining the case. They must on their own go to court. In tó bá fi mú tí wọ́n bá fi lè lọ mo fẹ́ aṣọ yìí ilé Ayilara àti gbogbo ẹ̀yin tẹ̀lé wọn àti gbogbo ẹ̀yin tẹ̀ ń plan against Ògbómọ̀ṣọ́ mo fẹ́ aṣọ yìí pé we are going to stand up with some group of people tó ẹgbẹ́ wọn gbé yìí lọ sí court. The letter will come out tó ẹgbẹ́ yóò circulate everywhere on all the social media tá a gbé yìí lọ sí court tá a gbé ilé Ayilara lọ sí court wípé ẹ̀ ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ àṣẹ ẹ̀ ti mọ̀ Yunusa lọ́mọ yín ẹ̀ ń kàn fi ń dà wá láàmú kí ló dé tẹ̀ ń dààmú ọba kí ni reason tẹ̀ fi ń dààmú ìlú. It's better for you people to go to court. Ẹ fẹ́ hate mi nígbà tí ẹ like mi kí ló fi dà get out but ẹ like mi kí ló fi dà. Ayilara must go to court. So àwọn olówó òfò tí wọ́n support Yunusa they must face the music. You think I'm joking? Ẹ pé ká má lọ sí court kẹ́rí náà wò ilé òkè odò tẹ́ ẹ bá lose imam ṣíṣe l'Ógbómọ̀ṣọ́ ẹ pè mí lọ́mọ àlè ẹ lọ rí iná gbogbo tẹ́ bá nínú owó gbogbo ẹ sọ fún gbogbo tẹ́ bá nínú owó ní kẹ́ lọ rí iná lópin ìgbà tẹ́ ti lè lẹ kábíyèsí lóko lópin ìgbà tẹ́ ti lè gbógun ti kábíyèsí tàtọ̀ ìtọ̀tẹ̀ yìí tí pé kẹ́ mọ́ lose imamship l'Ógbómọ̀ṣọ́ ẹ pè mí lọ́mọ àlè I'm alive wàláhì ní kú báyìí lópin ìgbà tẹ́ pé we are going to do it by law ẹ ó lose ẹ láyé lọ́run. Àwọn tẹ́ gbà lọ́wọ́ wọn gbà lọ́wọ́ táwọn náà bá ti ṣetán láti fẹ́ gbà lọ́wọ́ yẹn àwọn náà lose it because we have evidence to show that gbogbo àwọn kẹtẹ ń ṣe fún wa nílùú Ògbómọ̀ṣọ́ is faking. Why are you dragging Ògbómọ̀ṣọ́ to the mud? Kí ni ẹ fi Ògbómọ̀ṣọ́ ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ náà? Kí ni ẹ fi Ògbómọ̀ṣọ́ kí lẹ ń fi Ògbómọ̀ṣọ́ rọ? Orúkọ burúkú wo lẹ ń gbé kalẹ̀ fún Islam? Orúkọ burúkú wo lẹ ń gbé kalẹ̀ fún Islam? Orúkọ burúkú wo lẹ ń gbé kalẹ̀ fún Islam? Orúkọ burúkú wo lẹ ń gbélẹ̀ fún Ògbómọ̀ṣọ́? Wọ́n ti ń pè wá lọ́lẹ̀ ní gbogbo àgbáyé nìsín. Wọ́n ti ń pè wá láláìmọ̀ kankan olódo. Ìpè ọmọ kan rájàràdà kan gbọ́ adé ọwá bo gbogbo yín mọ́lẹ̀. Ẹ̀tọ́ wọn ṣẹ̀ṣẹ̀ wọn sáré pé that same child lẹ́fẹ́ kó sọ pé kó tún lọ rí win ní case ní court. Nígbàgbọ́ wọn sọ pé kábíyèsí odidi kábíyèsí wa kọ́mọ pé Yunusa kan sọ pé lọ́fẹ́ win ní case. Kí lẹ̀ ń sáré kálẹ̀ kiri? Kí lẹ̀ wá sí court tẹ̀lé wọnú court sí? I am an eagle. I see you from distance. Síbi tẹ́ bá ti gbé ọ̀rọ̀ ara yín wà láàmú àmọ́ bá yín gbé bẹ́ẹ̀ ni. The only peace you will have is to allow Yunusa to go gently. Gbogbo nǹkan tẹ́ tó ń sọ fún yín pẹ̀lú yín tẹ́ ọ̀gbọ́n mo fi sáwàdà pẹ̀lú yín kó ń sọ bí wàláhì tọ́lá ẹni tó kó rí bẹ́ẹ̀ ni pé I am telling everybody all security operatives tó wà ní gbogbo ilẹ̀ Nàìjíríà I am not for violence, not at all. Why this thing is up till this time ni pé mo ti sọ fún gbogbo ayé mo dẹ̀ ti sign Lord of Commissioner of Police ní Ọ̀yọ́ state nígbà náà that is Hamzat ló wà níbẹ̀ retired Hamzat ló wà níbẹ̀ nígbà náà I sign that we will remove Yunusa by law not by force. Mélòó ni Yunusa? Tell me nílò ni Yunusa tí o fi ṣiṣẹ́ yọ ó wá fi wọ́n jáde wọ́n fi ẹsẹ̀ yẹn sọ fún wọn pé sọ pé wọ́n mọ̀ pé gbẹ́ nìkan síbẹ̀ yẹn gẹ́rẹ́wù ni. Listen to it. Láìsí mọ́ṣáláṣí ṣé o gbọ́ rí ṣé máa mú wa ní. Yídì nìkan náà wà lókè ọdọọdún. Yídì tó ń kí ẹ̀sìn òrùn kó lè máa kí ènìyàn lọ láíláí kò possible ó máa stop ń jọkùn torí bí tó ti ń kí ní ẹ̀gọ́ development máa padà débẹ̀. Ṣé wọ́n kàn máa fi ilẹ̀ yẹn lẹ̀ ṣé Muslim community máa fi ilẹ̀ yẹn lẹ̀ for life bẹ́ẹ̀ kò possible
understand ó mì pé tó ń ṣe ìwọ̀nba ẹ̀rì tó ń kí ẹ̀ náà sìn àsìkò ń bọ̀ tí kinní yẹn máa stop ìmọ̀ọ́mù kí ló wá jẹ ṣé o máa níyàn tán fi síbẹ̀ wọ́n fi síbẹ̀ pẹ̀lú àníyàn pé níjọ́ tí wọ́n bá rí ìmọ̀ọ́mù tó wà bẹ́ẹ̀ yọ ó wá jẹ ìmọ̀ọ́mù so ìmọ̀ọ́mù yà wá ranjú rẹ̀ wá yọ òun ó tí gbọ́ ó kàn dàbí kẹ́nìkan jókòó sí pé ókè níjọ́ tí wọ́n bá ti yọ president Tinubu òun náà di president Nàìjíríà gbogbo eré táwọn Àtíkù sáà àti Peter Obi ṣé wọ́n rí yọ court sọmọ́ọ̀mù yẹn lò wọ́n máa wo rẹ̀ rùn kan yọ ṣé wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ pléyà tí wọ́n bá rà ọlọ́run sí ògbà bọ́ọ̀lù wọ́n máa ra pléyà mi tó ṣe pé tí season àfi parí kò ní kò ń bẹ́ǹkì nítorí see we'll keep playing this thing until the court is able to ask him wípé kí ló fún ẹ ní inventory kí ló fún ẹ ní fọkànbalẹ̀ tí wọ́n fi sọ pé nìkan kò lè yọ ìwọ torí bàbá tó sọ fún yín pé wọ́n mọ ẹsẹ̀ jọ lọ for the next 20 years. mo yọ̀ pé ẹnìkan tó lè yọ ẹni tí màá fi òsì mọ́ tó wọ̀ bá ti yọ ọlọ́run sì ní yọ. bí wọ́n lọ kóòtù nígbà tí ó bẹ̀rẹ̀ bí ọdún lónìí wọ́n dájọ́ ibi tí wọ́n dájọ́ sí ni pé Dr. Yunusa Olùsínà. Is that? You must be joking. Ògbómọ̀ṣọ́ ló ń pèbí tán wà yẹn o. Òun ló bí mi. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni mi ò dẹ̀ ní ẹ̀fàbà mi ò ní gbà wọ́n cheat Ògbómọ̀ṣọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ọ̀yà àti ẹ̀yin tẹ́ wà ní diaspora. The whole assistance, any assistance you can render us by law, by words. Ẹ̀yin tí mo ń pè ní ìsìn gbogbo ayé kẹ́ mọ́ bá mi gbọ́ o àwọn security operative mọ́ kẹ́ mọ́ bá mi gbọ́ torí kẹ́ mọ́ lọ rí misinterpret nǹkan tí mo sọ tí mo mean ni mo sọ fún yìí. Anything you can use to support us by law, by words, tí àwọn law. This law says this law says this, even if it means financially, which we need it because this program should not die. The program should not die. I have been single-handedly handling this thing. I have been doing it single-handedly. At every video, I'm going to struggle to put it online for people to hear, to see. We need that assistance. If that is what you want us to say, they want it to die off. It is the only avenue. The assistance is needed. If you want to hide your assistance, do it in hidden and nobody will know. If you want to do it publicly, we will let you know, let everybody knows. We are doing it with absolute integrity. Àwọn lè ṣe nǹkan tí ó bá wa lórúkọ jẹ́. Àwọn lè ṣe nǹkan tí ó bá wa lórúkọ jẹ́. Bàbá wa Abdulganiyu àtẹ̀lẹ́wọ́dún ni ọlọ́ọ̀bà kò ní gba àrísìkì yín. Àwọn ni wọn ti jẹ́ kẹ́mi Islam Ògbómọ̀ṣọ́ kó wó à ń pẹ̀lú bàbá wa Báṣọ̀run Àdínì Alim Sarumi. Àwọn tí ò ti jẹ́ kó ti wó nìyẹn. Àwọn mọ́jọ bàjẹ́ tó wà lára àwọn bí aṣojú àwọn bí wáṣíkà àwọn bí ọkọ̀ ẹgbẹ́ bàbá yìí ti ń jẹ́ Alhaji Abdulaziz Ọládìran. Gbogbo àwọn ẹni epo ọkọ̀ tí ń ti àwọn bàbá yẹn lẹ́yìn pé kọ́mọ̀wò. If not, nǹkan tó yáyí lára ń fojú everybody rí àtàwọn yìí ó ti tó kán throw in the towel which nǹkan táwọn olórí burúkú yìí tán wá kálẹ̀ káàkiri nìyẹn. Wọ́n sọ ẹmọ́ wọ́rí tá a bá dá wọn láàmú nígbà tó bá sún wọn fúnra wọn náà wọ́n sọ pé àwọn ò ṣe mọ́. Ayilara must go to the court. Tí wọ́n bá lọ court, we are going to raise up a group and it will carry everybody compasively nílùú Ògbómọ̀ṣọ́. Yóò yà yín lẹ́nu
nígbà tẹ́ bá rí petition yẹn tó bá jáde online tẹ́ bá ráwọn èèyàn tó bá sign látọ̀nà jíjìn wípé àti ilé Ayilara o àti ilé òkè odò being problem to this Ògbómọ̀ṣọ́ ẹ̀yọ̀ wọn kúrò nínú àwọn tó ń ṣe ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run, and it's going to work. Ẹ jẹ́ kí gbogbo akáyọ̀ padà sí òfin Jésù. If your right hand is not going to allow you to worship your God, cut it off. Ẹ jẹ́ ká gbé dànù. Ẹ má ṣe ní tí Yorùbá gan náà ti sọ pé bàbá bá ṣe san ẹja san tí ọba ṣe ẹja ká kaso tí ọba ṣe kaso bí ẹ gbé dànù. Mi ò ráǹfààní wọn. Ẹ ráwọn èèyàn ní mẹ́ka ẹ fi ń threaten everybody. Ẹ fi lè ní lóúnjẹ jẹ ẹ tún fi ń bú ipẹ́ ti fún lóúnjẹ kókó jẹ. Irú nọ́sẹ̀sì wo nìyẹn? Ẹ bá fẹ́ empower èèyàn tó bá ṣe fún pé alágbájá níjẹ̀ táwọn empower èèyàn kódà tẹ bá mọ èyí tí wọ́n náà tẹ bá pé èlò ni wọ́n pè 10 million naira bóun náà ṣe pé wọ́n fáwọn èèyàn ní 20,000 naira. Ṣé 20,000 naira ní empowerment? Àwọn tó fẹ́ wá gba 20,000 yẹn náà wọ́n náà ti láwọn agent tí wọ́n síbẹ̀ wọ́n ti kó àwọn èèyàn márùn síbẹ̀ tá bá ti délé wọn pé 20,000 tán fún yín dáa gba 5,000. Ebi mo ní kẹ́ lọ rí bá mi gbowó wá ni. Ẹ tí ì bá pàdé bẹ́ẹ̀. Ẹ ò tí ì bá pàdé bẹ́ẹ̀. Ó sojú tèmi mo rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ṣe empowerment wọn fáwọn èèyàn ní 20,000. Owó kíni? With the present situation of this country kí wọ́n pọ́n fẹ́ yẹn 20,000 naira láti pé kó fi ṣe empowerment. Is that empowerment? Àbí wọ́n rà yín pa? Àyíká lórí mọ́ kanlẹ̀kùn lé ẹnì kọ̀ọ̀kan kálẹ̀ káàkiri pé sẹ́yìn lẹ́fẹ́ ṣe ìyàwó lọ́la ọ̀dà náà àbáyín ṣe gbogbo oúnjẹ tó wọ́n jẹ níbi àwọn alábàáyín ṣe. Sẹ́yìn lẹ́fẹ́ ṣe wòlímọ̀ ẹ̀mọ́ wọrí gbogbo ẹ̀mọ́ wọrí wọ́n bá yín gbogbo oúnjẹ tó ń ṣe wà níbẹ̀ fún torí kíni? Táà kan pẹ̀lú rẹ̀ kó àwọn ẹdí kọ́ ọmọ ẹgbẹ́ ọlọ́wọ́n bá mi dánú oúnjẹ tó ń fẹ́ mọ́ dá níbi ìnáwó mi. Wọ́n mọ̀ ti ra Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ ti ṣèwá dànù. Mo ń sọ fáwọn ẹlòmíràn olóhùn pé kí ló dènà sí Islam ló burú tó bá yẹn ẹ̀dẹ̀ wá bọ́ Islam lójú táwọn ẹlòmíràn bá pè mí wọn pé ẹ̀yin mùsùlùmí ó sì wọ́n ń yà wá lẹ́nu aláàjì are you a Muslim too pẹ̀lú gbogbo nǹkan tí à ń sọ yìí torí Islam Ògbómọ̀ṣọ́ fẹ́ yà wọ́n. The naked truth why I'm here sweating disturbed ni wípé ilé Ayilara must go to court. Gbogbo Ayilara tẹ wà ní diaspora tẹ sọ pé àwọn tó wà nínú ilé kán mọ̀ lọ sí court ẹ jáde kẹ sọ fún wọn pé it is time for them to go to court. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ní ìsìn tẹ́ ń wò mí tó fẹ́ dàbẹ̀ ni pé àbí Lọ́baníkà fẹ́ jẹ́ problem torí tẹ́lẹ̀ tẹ́lómi wò ní pé Lọ́baníkà àwọn non sponsor rẹ̀ so ní fi ń defend Ayilara tó bá ti sọ̀rọ̀ báyà ní kò sí nǹkankan kò sí kíní Ayilara oníṣekíní but if we've seen everything torí pé the scenario we are seeing in the court is not giving us the rest of mind at all. We were thinking normally say ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni no ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ we are all thinking nígbà náà wípé ẹjọ́ yìí ẹjọ́ tó yẹ kó tètè yá ni ṣé kábíyèsí ló ní mọ́sálásí fine ṣé kábíyèsí ló fi jẹ fine ìtàn jiyàn lé lórí nìyẹn tó bá ti discover pé kábíyèsí ló fi jẹ tó bá ti discover pé kábíyèsí ló ní mọ́sálásí then that is why they lose the case ọ̀yà gbé mọ́sálásí kalẹ̀ ọ̀yà certificate yẹn gbé wá káwọn then tó bá wá yá kí kábíyèsí wá sọ wọn kó gbé kalẹ̀. That was what we were thinking. Gbé kalẹ̀. So fẹ́ prove pé ọmọlé ni ẹ lọ sínú ilé dẹ́n. Ẹ lọ rí yanjú ara yín nínú ilé tẹ bá yanjú ara yín nínú ilé tó bá jẹ́ pé wọ́n náà ni. Come and repeat the certificate again. Tí ẹ bá dé ṣe wọ́n máa lọ. Kílẹ̀ tó fẹ́ nísìn. Equity, fairness and justice. Tí bàbá yìí ń gbé kálẹ̀ káàkiri so àtẹ̀yìn bá ń béèrè pé Ayilara join nìkíní ọjọ́ nìkíní wọ́n join ni kìí ṣe tí wọ́n personally bẹ́ẹ̀ bá fẹ́ mo lè send kíní ẹ̀sìn yẹn bí ìrọ̀lù máa send ẹ̀sìn kẹ́ wò ó but what we are waiting for ni pé wọ́n lose the mọ́sálásí kábíyèsí lónìí wọ́n lose the appointment Yunusa ààfin náà ti fi jẹ including his godfathers we have the videos tẹgbẹ́ ti sọ pé àìní ààfin náà ti fi jẹ. Gẹ́gẹ́ bí n tí àfáà wa sọ ní lẹ́ẹ̀kan inú ààfin náà ni àti wí láwàní inú ààfin láti wí láwàní fún ìmáàmù wa Dr. Toliha Ayilara níjọ́ náà lọ́hùn tí ń bá ṣí ní ẹnu ìnà tó wà lọ́hùn ni ẹnu ìnà tó wà ń bẹ̀ níjọ́ náà gíláàsì tí wọ́n sún báyìí ni ó fọ́ níjọ́ náà
èmi wà ní ẹni tí wọ́n yàn pé kó dúró kórí láwà ní bẹ́ẹ̀ ni bàbá wa tí wọ́n jókòó tó dúró yìí ó tàà bí 5 tí ń bá ṣe àti Dr. Khidiru Mustapha àti Dr. Bari ọwá sí bàbá ìmọ̀ọ́mù Ìbàdàn. So láti lè sọ pé ọba kọ́ ni ó fi òun jẹ lèmọ́mù ó rújú púpọ̀ nítorí pé ó ṣojú gbogbo wa adẹ̀wà ní ibẹ̀. So àfi Soun ni a ti rí láwàní ní ìjọ náà. So kí Ọlọ́run kó wọlé àjọ kan Ọlọ́run, Olúwa má yẹ àga yìí ní ìdí o. Wípé dákun ní lọ́rọ̀ Ọlọ́run, dákun lọ́rọ̀ Ọlọ́run. Ẹnìkan ò lè ṣàgbàǹgbà sọ́lọ́run pé mo ń ṣàgbàǹgbà yìí ohun tí n bá fẹ́ ní ó ṣe rárá o. Àwọn tó ń ṣe tiẹ̀ lọ́wọ́ gan wọ́n sì ń sunkún pé Ọlọ́run. Ibẹ̀ ti rí nísìn, this is one of his godfathers. Nínú ààfin iná ti fi jẹ́. Owó náwà ní 1,000 naira. Ọlọ́mọ ẹlẹ́gbàá tí ó wọ́n lọ́mọ sí o. Ọjọ́ sáà rẹ̀ ní kàkà tó wà lẹ́nu. Ẹ lè tẹ̀ bẹ́ẹ̀lì ara yín títa bá dọ́dọ̀ bàbá yín tá bá tẹ̀ lágbà o. Tá bá dọ́dọ̀ bàbá yín tá bá tẹ̀ lágbà o. Ẹgbẹ́ di blọọkì rẹ̀ àpá wọ́n di blọọkì. On ó wà tàlẹ́ show àbí yorùbá mi yín but láti fi gba láti mọ́ fi gbára ní time. This is some of the proofs inú ààfin yẹn náà ti fi jẹ tó sì ń deny. These are some of the pictures òun lọ́dọ̀ kábíyèsí tí ń tán fi ń jẹ láàfin. Jímọ̀ lè ti lọ Soun ò lọ, so Gandhi lọ́wọ́ à ń bẹ ní ìsìn. That son of Soun is there. So Soun ló fi Yunusa jẹ, Soun ló sì lè yọ tó bá ṣe nǹkan tó ń sọ bá wọn yọ. Ẹ̀yin lẹ sọ pé kí kóòtù ẹ̀ tí kóòtù bá yọ gangan kó tó bá ti wá yọ tó bá ti wá wálé ok àfihàn ti fi ọ jẹ go down torí pé o ti jẹ bí àfihàn lọ́nà báyìí àmì láti fi prove paternity rẹ àfihàn wà ẹsẹ̀ wá sọ pé lọ sílé kẹ lọ yanjú rẹ nílé tó bá yẹ pọ̀ mọ́ náà ni ẹ mọ̀ padà bọ̀ wá interview nìyẹn but wọ́n wá misinterpret wa ọba kábíyèsí fẹ́ yọ ni kábíyèsí ẹ tó rẹ lọ sí court ẹ lọ rí múwèé tí kábíyèsí gbé ti kọ wípé òun ti fẹ́ yọ Yunusa ẹ lọ rí múwèé yẹn wá. It's not viable. Kò wá viable kò síbi kankan tí gbé ti kọ̀wé yẹn. You are only thinking assumption and the law doesn't work with assumption. The law doesn't work with assumptions. And assume ni o lè wáyé bẹ́ẹ̀. They presume any of the two. Ẹ má bínú omi ọ̀kàwé. But that's the little I can say. Maybe ẹ bá mi check ẹni lórí Google. Èyí tó bá bá ọ̀rọ̀ tó mọ̀ ń sọ lọ bí assumption bá ní bí presumption wọ́n presume ní nínú méjèèjì lórí rẹ̀ that's all. Ẹwà tó yẹ wá dá wàhálà lẹ̀ gbogbo ká ló fẹ́ wá invest lógún mọ̀ sọ́ngbà tó bá gbogbo wọn ní court case pẹ̀lú ọba wọn ní court case pẹ̀lú ọba wọn ní court case pẹ̀lú ọba pé àwọn tó wà nílùú gan wọn ní court ẹ̀ mọ̀ tó mean nìyẹn ẹ̀ mọ̀ tí ń ring ní lọ́pọ̀lọ́ àwọn èèyàn tó bá fẹ́ ṣe nǹkan lógún mọ̀ sọ ni.
àwọn wí fún yẹn wọ́n sì wọ́n sọ pé nígbà wọ́n ṣe wá mọ́ sọ the most stupid words so ever I have ever heard. Wọ́n láwọn míì ni wọ́n lọ rí sọ pé lọ́ba níkà ti yàtọ̀ ó ti ya ẹsẹ̀ ó ti padà lọ sọ́dọ̀ àwọn ọ̀tá. Títí ń sọ̀rọ̀ títí ń bá ilé Ayilara rí ọwọ́ ti kàn ọwọ́ wọn ti fún ní nǹkan èmi with all what náà ti fojú mi rí èmi gẹ́gẹ́ tí àwọn gbẹ̀yìn bójú bá kú mi ọkùnrin I am doing everything I'm doing with absolute integrity. Ẹni tó bá lóun fún mi lówó lórí ìrìn mo fẹ́ kó jáde kó print ẹ̀ jáde pé owó tó sọ yìí ní ìjọ tó sì fún mi lówó yìí ní lórí ìrìn yìí ló fi fún mi lówó. Every time mo lè kódà mo tún lè mọ̀ pé lágbájá táwọn òdò kìíní kan bá ti ṣe fídíò kalẹ̀ tí mo bá ti rí post lágbájá bó láti ṣẹ̀ṣẹ̀ mo fẹ́ post mi ò tí ì rí bí post bá mi send data. Ẹ̀jẹ̀ mi ń bẹ́nu wọn ọmọ mi kọ́nà bá kọ́ bá mi ṣe lálẹ́ kọ́ mi kọ́ bá mi ṣe lọ́mọ rí jálẹ̀ ọlọ́mọ bá yóò jókòó kó jíire iṣẹ́ rẹ̀ iṣẹ́ ló gbòòrò. Àwọn ebó ní ọ̀gá dáàdì bó ẹ mọ̀ wọ̀rí nísinsìnyí ó send data sí mi máa fi load the video. That's why I've been saying we need that support and we need. You know what it takes? 30 days when you are loading 5,000 for 30 days. At times 7,000 for 30 days. We are talking of 150 to 210,000 naira on the video that will go online. You take 2 months before you can clock $100. So when you're walling here, because of the viewing and because of the comments. I will sọ pé dandan káwọn èèyàn mọ̀ I will see the camera. Àwọn tó ń fìdí ìyá wọn àti ibi bàbá wọn hàn àwọn náà make owó àwọn tó ń búyà láyé àwọn èèyàn tó ń ṣèṣekúṣe àwọn ni wọ́n rí gbogbo nítorí tó ń ti gbà doing it online. Everybody don celebrate mọ́tò ńlá bọ́gìnì. Yes, from dirty games all these things happen but lórí reality people are not ready to listen. Ẹ jẹ́ kí pastor tó ń preach ọ̀rọ̀ Ọlọ́run ọba tó yẹ pé nítorí Ọlọ́run ní fi ń rìn tó yẹ pé tó bá ti ṣe tán báyìí yóò mọ̀ wá lift lọ sí ilé ẹjẹ́ kó mọ̀ sọ̀rọ̀ lórí YouTube kẹwù dókítà yóò bá gbọ́ tiẹ̀. Ẹ wá díje ní ìsìnkẹ́ pé fẹ́ rí pastor tó ń sọ̀rọ̀ miracle tẹ́lómi ò dá Amẹ́ríkà rí tó ń sọ pé dọ́là ló ń fẹ́ mọ̀ náà. Bẹ́ẹ̀ fọ́ sọ̀rọ̀ miracle ẹ wá wo báwọn yóò sì mọ follow rẹ̀ bí ó sì mọ ní followership. The same thing with us. Tí mùsùlùmí kan bá sọ fún pé bọ́lọ̀ ṣe bá nàbí ṣe wí ni people will not look at him. Àwọn tó bá ti dé ní ìsìn tó bá yẹ pé ṣiṣẹ́ alágbò kíníkíní ọ̀sán alágbò ó ṣe kíníkẹ́ ó ṣe jójú rẹ̀ gangan ní ìsìn lẹ́yìn followership bó ṣe mọ̀ wá. So we are not having just that we are dealing with people. Àwọn tó lé ọgbọ́n lórí tó ní làákàyè wọ́n sì wá ìlọsíwájú fún ara wọn àti fún gbogbo mi àti fún gbogbo nǹkan tó ń ṣe. I'm very sorry that I have to do this thing this night. But anytime you tell me it is the pains of that thing I see. Maybe 1,000 cities. Ogbomoso is not part, but our name is everywhere in the world. Our ring kata fesha, to ara wọn to fesha wọn kan wan dam, àwọn wan daru. Àwọn na nin kata filisha, àwọn na wan super, àwọn na jamon kankan, alawon yin da super. Say you na fe je ni. Wọ́n nífẹ̀ẹ́ ìlú, wọ́n sì nífẹ̀ẹ́ ilé ni wọ́n wá sílé kan gba ti kini e ti de kan de him àti de olówó ìlú yìí dàtọ̀ kó fẹ́ mọ̀ dáhàlà mà àwọn ọmọ onílé ní àwọn náà ló wá fẹ́ mọ̀ nínú ilé lórí ẹ sọ fáwọn èèyàn pé kò sí náà káwọn tó bá assisting káwọn assisting ẹ wá dé fẹ́ mọ̀ bùgá lórí nǹkan tí ò sí bẹ́ẹ̀ get out jọ get out go to the court if you are not going to the court we will force ourselves to take you to court with the group I'm coming out with ètò àwọn group tí mo ń jáde bọ̀ wá àwọn tẹ́ ẹ mọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà ni tó ti sú kì í ṣe níbo mi àwọn tẹ́ ẹ mọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ náà ni ó ti sú wọn ọ̀rọ̀ yín ti sú wọn pé ẹ wò jẹ́ kí dàgbàsókè kó bá lu Ògbómọ̀ṣọ́ ẹnujọ́ mẹ́ta náà tó sọ pé wọ́n tún ti fẹ́ lọ rí gbé kíní náà wà kéèvì wọn tó ti fẹ́ lọ rí gbé wọ́n tún fẹ́ lọ rí jì ẹ fẹ́ lè celebrate iná tí ò sí tẹ́lẹ̀ tá ń sáré bí ó ti ṣe dé táwọn olórí burúkú kan ti sọ fún wọn pé tó bá jẹ́ pọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti approve ẹ̀ tàfi débi tá a dé tàfi wá bá ti ṣe wà ìdí òlẹ̀ ti fẹ́ kó Ògbómọ̀ṣọ́ kó develop lórí ọ̀rọ̀ tí ń sìn ló fi jẹ́ pé take them to court láti pé gbogbo owó burúkú tó ń gbé jáde kó lè bá a lọ́lẹ̀ we have proof on it. But now to salary for somebody like me will be able to go to the court to come and testify against them in anything they are saying, and we still have more. They will put it in writing. Writing no say more sorry if the group of people we have that are going. I told you money Ayilara Mombowa. Me oti de o. This is the little I'm going to tell them. To ba tu yen lori fejo mi sun. Mo ti dawo moju. Wallahi, mo ti dawo moju. Because the chances I've given ó ti lọ 4 years, 4 good solid years. Sáré lórí nǹkan ẹyọ kan so nǹkan tẹ́ mọ̀ tá jíyín pé mọ̀ bọ̀ wá ọ̀pọ̀rọ̀ yín ti ṣe rí ni.
ẹ wá rí tán ẹni tó sọ fún yín pé bó ti ṣe rí nǹkan ilẹ̀ wa ló gọ̀ ẹ wá lọ́pọ̀lọ́ tó lúwa rẹ̀ ló ti dọ́ta ni ọmọ ti ń sọ àwọn aláàmú pariwo tẹ́ bá lọ sórí Facebook ẹ̀ sí mbẹ̀ gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́lẹ̀ platform gbogbo platform wọn ló ti wọ mi torí ọ̀rọ̀ títí yín you never pity them kì í ṣe pé fún wọn data ẹ ò like ẹ ò share ẹ ò make comment táwọn ọmọ ọlọ́mọ fi ń lose platform wọn owó wọn náà fi ń ṣe data náà fi ń ṣe gbogbo rẹ̀ ẹ never tell them sorry ṣe sorry fèmí gan tán gbé mi gbogbo ìgbà torí tí yín tí máa mọ rìn tí máa mọ ọ̀tún gbòsì pé ta ní ń bọ̀ tẹ́lómi bá fẹ́ kí mi with honesty bàbá lọ́ba níkà gbóhùn tẹ̀ bàbá lọ́ba níkà ní tó bá ṣe báyìí máa kọ́kọ́ shock ṣé ìsìnkọ́ fẹ́ gún mi ní nǹkan kí mi lọ kọ́kọ́ mo sì fẹ́ defend ara mi àmọ́ gbádùn yín o ọlọ́run ní bá ti yín jẹ́ àyẹ́ tó bá ní títí yín ó bàjẹ́ tí ẹ̀yìn ó bàjẹ́ ni ẹ̀yìn tó bá gbé all these things like this but èmi gan fúnra mi tán fẹ́ kí èrò ti kọ́kọ́ bá mi torí títí yín àwúrò àwọn ilẹ̀ fẹ́ mọ̀ halẹ̀ mọ́dẹ́mọ́ tẹ́ fẹ́ mọ̀ parọ́ fún ẹ̀yìn àwọn èèyàn yín kan tó wà ní diaspora àwọn ni mo ti dìgẹ̀ who are they who are those in diaspora for 4 years ní olè wálé kí wọ́n defend ìlú Ògbómọ̀ṣọ́ tó Ògbómọ̀ṣọ́ fi ń lọ bó ṣe ń lọ yìí 4 good solid years lórí yín wọ́n gbọ́ máa lè jáde láti inú ilé ẹ ò lè ṣe àwọn ọmọ àlè náà tó ń dìde wọ́n tó ń lọ sí court against yín ẹ ò lè sọ àwọn táwa sọ wà láwa déèyàn burúkú lọ́dọ̀ yín ẹ wo nígbà tẹ̀ ti lè ṣe ń tẹ́ ṣe nínú fámìlì mi tó yẹ pọ̀ wù mí nínú wọn òkèrè láti ń wòra táwọn máa ń wo tèmi pẹ̀lú yín máa jọ ń wòra lókèrè kò tí ì burú jù I don't give respect to anybody that does not respect that throne and I'm not going to respect anybody that does not respect my land. I'm not going to respect anybody that want to look for the downfall of Ògbómọ̀ṣọ́ land. That is me for you. Irrespectful of any religion kò sí ẹ̀sìn yóò torí tó ń bá lóun ṣe mo fi lè respect mi ò ní condemn ẹ̀sìn anybody mi ò sì ní condemn ìdílé anybody mi ò lè ní bú anybody but tó bá ilé ṣe sí sọ pé gbogbo nǹkan tí mo ní mi ò ní ṣe nípa rẹ̀ tó bá fẹ́ fi lọ ìlú Ògbómọ̀ṣọ́ you will see the other side of me. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.